òótọ́ ni pé ó yẹ ká máa kayọ ọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n. Ó dilé ọlọ́jọ́ bíi tòní ẹni ńlá ti ń ṣeun ńlá adọ́gbadélẹ̀ láàrin ọkùnrin olóríire Olúmídé Adélọ́wọ̀ Àkànbí ọmọ Titus Oyèkànmí. Ẹ kú ayẹyẹ orí kádún ẹ kú ìyèdún ẹ ò ní fẹ́ ní pìtàn àbúrú láíláí. Olúmídé adúmáadán akíkanjú onínúure àbíwá pẹ̀lẹ́ bí orí adẹ́tù afúnimáwo bẹ̀ àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́ láṣẹ Ìdùmarè ò ní bá wọn nájà wérewére. Àkànbí ọmọlé alágbà ọ̀kínní ní ṣẹlẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Aagberi ọ̀gá ọmọ yòórò ṣe wọ́kọ́ mójúlé koko. Pèsè dèmí wọn yà lábọ̀ bó bá tètè dé màyà mẹ́sẹ̀ náà jẹ́ irenimogun nìyín ará ìlágbẹ̀dẹ ọmọ awúnitúnirọ. Ẹ̀yin lọ́mọ awúkọ́ gbìnrin bí erin fọn agùnfẹ̀ gírì bójò tí kù ní rè àgbẹ̀dẹ ní ṣùṣù lọ́nà tìrẹ. Àkànbí ìrè ló ti ń bọ̀ ló mọ́kọ́ dání bó o bá mọ́kọ́ dání ń rí lẹ́rọ. Olúmídé bẹ́ẹ̀ finá wọn pẹ́ ṣeun bẹ́ẹ̀ finá wọn pẹ́ ṣeun fíná ń bẹ lálágbẹ̀dẹ Èkìtọ́lá nìyẹn ọmọ dára dọ́kin ságádá lọ bẹ́ẹ̀ tirẹ̀. ò bá tètè dáyé ará ìlágbẹ̀dẹ ló bá máa jẹ́ bó o kí wọn lágbẹ̀dẹ wọn kì í jẹ́ torí pé ọmọ owú ni wọ́n fi ń kéjì gbọ́jọ́ ọmọ awúrin túnrin ejò jẹ́ nájà ọ̀ọ́nì ejò jẹ́ nájà tirẹ̀. Aagberi ọ̀gá ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rèé kórìjẹ́ ṣọ̀pọ̀ ọdún lókè èpẹ̀ ọmọ yín pàtàkì Bólúwatifẹ́ Oyèkànmí ló pé máa kí yín gbèjègbèjọ ó ní happy birthday to you daddy ara pápá là bẹ̀tù ibi gìjàgìjà là bẹ́kùn òjòjò oníṣòwò kó má lè nájà kókókó lára tá ń lè. Ẹ ó gbó ẹ ó tọ́ ẹ ó fọwọ́ pawó fèrègì jobi tuẹ̀tuẹ̀ kò sí bí ẹ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní mọ sàárè ọmọ láṣẹ Ìdùmarè àjòlẹ́wà wọn ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wá nulẹ̀. Olúmídé Adélọ́wọ̀ Àkànbí ọmọ Titus Oyèkànmí ìgbà ọdún kan.